It don happen, ó ti ṣẹlẹ̀. 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 Ẹ máa bá mi pè viral. Mo fi Ọlọ́run bẹ̀ yín tí ẹ ti tẹ̀lé wa bọ̀ lọ́jọ́ tó ti pẹ́. Mo máa ń sọ fún àwọn èèyàn wípé ẹ ò mọ̀ nǹkan tí Igboho ń ṣe. Bàbá mi Dr. Chief Sunday Adeniyi Adeyemo Igboho òòṣà, àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n tún ti lò wọ́n láti deliver ilẹ̀ Yorùbá. Bó ṣe ṣọ́ọ̀kì yín ló ṣọ́ọ̀kì èmi náà. Kẹ́ẹ̀mọ́ tí mo fẹ́ sọ, nǹkan tí mo fẹ́ sọ yìí onírọ́ ló máa ń sọ pé lẹ́yìn òun wà Kaduna. Ẹ tẹ́tí yín bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ gbọ́ mi. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ ṣáà jókòó, bó jẹ́ popcorn lẹ́ máa lọ rà tàbí tó bá jẹ́ gúgúrú, tó bá dẹ̀ jẹ́ pàgbàdo sunsun ló ká mẹ́rin lọ́wọ́. Ẹ ṣáà ra máa yín, kẹ́ máa jẹ, kẹ́ ṣáà tẹ́tí sí nǹkan tèmi fẹ́ sọ. Bàbá mi Chief Sunday Adeniyi Adeyemo Igboho òòṣà, bàbá tuntun ti ṣe gẹ́gẹ́ fi tọ́mtọ̀mù sẹ́nu. Bí èmi ṣe ń já tọ́mtọ̀mù yìí lọ, kẹ́yìn jọ kẹ́ máa share, kẹ́ máa comment, kẹ́ máa lẹ super sticker, kẹ́ máa lẹ super chat, kẹ́ máa pọ́n mi lé. Gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Igboho ní báyìí. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti pè wá lọ́tùn lósì. Ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ Igboho, kẹ́ bá wa dúpẹ́ lọ́wọ́ Igboho. Igboho ṣe, Igboho ṣe gbá, Igboho ṣàwò. Ìsìn yìí báyìí, ìjà tí bàbá wa Chief Sunday Adeniyi Adeyemo Igboho òòṣà, ìjà tí bàbá yìí jà, ó ti wá yí àwọn àgbààgbà báyìí. Mo ń sọ fún yín pé àwọn àgbààgbà ti ń dúpẹ́ lọ́wọ́ Igboho báyìí. Wonder shall never end. Mo máa play audio kan fún yín tí gbogbo yín máa gbọ́. Ṣé bá sọ fún yín, àwa sọ fún yín pé àgbo tiwa ló máa padà dé nìyẹn. Nísìnyí báyìí gbogbo àgbààgbà Yorùbá ti wá gbà, wọ́n ti fẹ́ kò sí nìkan pé Igboho ọmọ ni ẹ́. Màá play audio kan fún yín, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ máa bá mi pín ètò yìí. Mo fẹ́ jẹ́ kó délé, mo fẹ́ jẹ́ kó dóbi, mo fẹ́ jẹ́ kó dé ta, mo fẹ́ kó dé ẹ̀kúlì, kó dé balùwẹ̀, kó dé toilet, kó dé everywhere, kó dé America, kó dé London, kó dé Germany, kó dé Spain, kó kan bàbá wa Gani Adams lára, kó kan bàbá wa Ọbásanjọ́ lára, kó kan Tinubu lára, kó kan Shettima lára, kó kan everybody lára, kí wọ́n mọ̀ pé ìṣọ̀kan ọmọ Oòduà ní gbogbo àwà báyìí. Kò ṣọ́ọ̀kì yín. Kí wá ní nǹkan tí bàbá mi Chief Sunday, kí ní nǹkan tí wọ́n ṣe nísìn? Ara achievement wọn, ǹjẹ́ yìí mọ̀ pé wọ́n ti declare Monday as public holiday? Ẹ̀yin ò tí gbọ́, Lagos State ti declare Monday as public holiday fáwọn oníṣẹ̀ṣe. Ìbàdàn, Ọ̀yọ́ State wọ́n ti declare Monday as public holiday. Bóyá jọ́ méjì àbí jọ́ mẹ́ta ni a mọ̀. Ondo State, Èkó, Lagos State, Ògùn, Ọ̀yọ́ State, I think it's Ondo. Àwọn gbogbo ọ̀dà ilẹ̀ Yorùbá náà ti declare as public holiday fún àwọn oníṣẹ̀ṣe. Ṣé ikú bàbá wa Chief Sunday Adeniyi Adeyemo Igboho òòṣà, ṣé ikú bàbá ìṣoríire? This is a confirmation that our leaders, they knew what Igboho is talking about. This is a confirmation pé bàbá wa Dr. Chief Sunday Adeniyi Adeyemo Igboho òòṣà. This is a confirmation pé ó níbi tọ́lọ̀ ń gbé wọn lọ. This is a àníṣe gbogbo àwọn oníṣẹ́ social media ń rọ́ títì tí gbogbo èèyàn ń ṣàdúrà fún Chief Sunday Igboho. Ẹ lọ́wọ́ social media àdúrà ìpọ̀ kẹyìn ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ máa kọ́ aṣàdúrà fún Chief Sunday Igboho pé by God grace ọmọ adélé wá sí ìyá wọn láìpẹ́. Bóògó ti ń jẹ́ tọ́lọ́run ẹ máa show appreciation fún bàbá wa. Mo sì máa play audio kan o, ṣe mọ̀ pé mi sì ń fẹnu sọ̀rọ̀ ní báyìí, mi ti play audio fún yín. Mo sì máa play audio fún wa tá a máa gbọ́, tẹ́ máa mọ̀ pé lóòótọ́ bàbá wa Dr. Chief Sunday Adeniyi Adeyemo Igboho òòṣà
it deserves to be celebrated. Ẹ mọ̀ iye ọdún tí wọ́n ti ń sọ pé kọ́ fún àwọn oníṣẹ̀ṣe ní public holiday tí wọn ò fún wọn, bọ̀ lásìkò tí bàbá wa ṣe Sunday Igboho dìde, the government is looking for everything láti rí dájú pé wọ́n máa fi calm bàbá wa ṣe Sunday Igboho down. Ọmọ pé bàbá wa ṣe Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n mọ̀pọ̀ nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá gan, torí ẹ̀ wọ́n decide láti ṣe lára nǹkan tí wọ́n fẹ́. Lagos State government declare Monday as public holiday. Ogun, Ọ̀yọ́, Ọ̀ṣun, etc. Holiday start from Monday. Àwọn ọmọ ìjọba méjì àbíjọ mẹ́ta ni. The whole of Yoruba land will never forget Chief Sunday Igboho. Either you like it or more or not, Yoruba land will never forget Chief Sunday Igboho. Àṣírí ni mò ń gé fún yín. Ìran Yorùbá ò lè gbàgbé Chief Sunday Igboho. If not for God and for Chief Sunday Igboho, this would have not happened. Tí gbogbo wa mọ̀, torí pé wọ́n ṣe débi pé wọ́n fẹ́ Islamize Nigeria, and we are perceiving it already. Before we are perceiving it, now we are seeing it. Ṣèbẹ̀rí nǹkan táwọn Fúlàní ẹ̀ ṣe tó ń sáta bí ẹ̀sìn tó fẹ́ dájá èsì sílẹ̀ nílẹ̀ Yorùbá. Nǹkan tó dẹ̀ fa gbogbo nọ́sẹ̀sì ni pé àwọn baba ńlá baba wa wọn jà fún nǹkan táwọn ń jà fún nísìn. Tó bá jẹ́ pé bóyá wọ́n ti jà fún tí public holiday ti wà ní tí public holiday fún Ìṣẹ̀ṣe Day tó ti wà ní gbogbo state mẹ́jẹ̀ẹ̀jọ àti Kwara àti Kogi àti Ìbàdàn àti Ọ̀yọ́ àti Ọ̀ṣun àti Lagos àti Ògùn àti Ondo Èkìtì. Tó bá yẹ pé Ọ̀ṣun tó bá yẹ kó ti wà ní gbogbo ilẹ̀ Yorùbá ni, mi ò rò pé a lè ráàfà kọ̀ọ̀kan tó máa ní kọ́ bá wà ṣẹ́ ní ti nílọrin òkè dá sọ́rọ̀ ẹ̀sìn. So mo torí Ìṣẹ̀ṣe Day mo jáde. Ó dẹ̀ tún ní ọ́díò kan tí mo fẹ́ play tẹ́ máa fi mọ̀ pé àwa ọmọ Yorùbá ti ṣoríire. Ṣé mọ̀ pé kíní yìí ó jẹ́ ìwúrí fún àwa ọmọ Yorùbá. Eléyìí jẹ́ ká mọ̀ wípé yes, Ọlọ́run ti ń gbàdúrà wa. Kò yí sí nǹkan ti bàjẹ́ jìnnà. Ló ṣe jẹ́ wípé bá ṣe ń pariwo fún Yorùbá nation kò sáré bọ́ sí lẹ́ẹ̀kan náà, but àwọn nǹkan tó máa jẹ́ kó tètè rọrùn ti ṣẹlẹ̀. Ẹ wo holiday tí wọ́n fún wa nísìnyí báyìí, ó máa wà ní ó ti wà nínú constitution báyìí, ó máa bẹ̀rẹ̀ sí ní wà ní inú àwọn exam. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣe WAEC ní ọdún yìí, tàbí tẹ́ fẹ́ ṣe JAMB, tàbí tẹ́ fẹ́ ṣe NECO, tàbí tẹ́ fẹ́ ṣe any institutional exam tó jọmọ́ education, Ìṣẹ̀ṣe Day máa jáde ń bẹ̀. Yes, fún next year gan máa jáde, every year ló máa jáde. Which year is Ìṣẹ̀ṣe Day in Nigeria? But I believe pé before next year káwà ti gba Yorùbá nation. Bẹ́ẹ̀ni ẹ máa rí pé tó bá yá nísìn government á bẹ̀rẹ̀ sí ní renovate àwọn tourism centers. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní renovate àwọn tourism center bíi Ọ̀ṣun Òṣogbo, Olúmọ̀rọ̀, nǹkan gbogbo bẹ́ẹ̀ gbogbo àwọn wọ́n á bẹ̀rẹ̀ sí ní renovate ibẹ̀, á máa jọjú. We will be making billions of dollars every year on tourism nílẹ̀ Yorùbá. Gbogbo àwọn ọ̀pọ̀ táwa ti fojú rí lélẹ̀ ta fi sọ wípé ó dá tí a bá dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, so that a ní sí lábẹ́ ẹnìkọ̀ọ̀kan mọ́. Ẹnìkan ò ní máa sọ fún wa pa gọ̀ tá tún máa fi hàn wá báyìí pé ó gọ̀ táàdẹ̀ ní rí kọ̀ọ̀kan ṣe sí. Ó jẹ́ nǹkan tó bani nínú jẹ́. Nínú ẹ wo fídíò tí mo upload lánàá tí sísítà mi Yorùbá Wuyì tí wọ́n play fún wa, tí a rí àwọn Fúlàní tí wọ́n jáde tí wọ́n dẹ̀ sọ live kára àwọn Boko Haram tó kìtẹ̀ má sọ̀rọ̀ ti Yorùbá Wuyì kẹlọ gbogbo Sahara reporters káwọn Boko Haram ń threaten báwọn máa yàwó gbogbo prison
báwo adé lọ fí àwọn èèyàn àwọn nílùú tó lọ́ba tó níjòyè. Ẹ sọ fún mi, ṣé tí gbogbo àwọn ọmọ Yorùbá tí a bá jẹ́ ṣọ̀kan ọmọ Yorùbá báyìí, ẹ sọ fún mi, Ṣàngó á pa bàtà á pa ọjọ́ wọn etí ẹ̀? Àsìkò yìí ni ilẹ̀ Yorùbá ní láti ní 100% bá ṣe níṣẹ̀ṣe nísìn. Tó bá yá sí yìí gọ́ọ̀mẹ̀ntì máa create àwọn wọ́n á tẹ̀sí create ẹ̀ àwọn tó máa organize bó tó máa fund ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá, so that àwọn kan ò ní máa àwọn Muslim kò ní máa sọ fún wa pé nǹkan tá à ń ṣe nǹkan burúkú ni. Gbogbo wa la lẹ́tọ̀ọ́, we have right to religion. It is part of our fundamental human rights. Even by Nigerian constitution ó jẹ́ ká mọ̀ wípé fundamental human rights wa ni nǹkan tá a lẹ́tọ̀ọ́ sí ni. Kò bá wù mí mo lè tú tọ́mtọ̀ mẹ́nu mi yìí, tọ́mtọ̀ mẹ́nu mi yìí tí n bá rí pé ó favour mi kó gbé mi, mo lè mú kí n kọ́lé kí n gbé tọ́mtọ̀ mi yẹn síbẹ̀, kí n máa kọ́po sórí ẹ̀, kí n máa pẹ́ ìdíyẹ sórí ẹ̀, kí n máa pa màálù sórí ẹ̀, kí n máa forí balẹ̀ fún, kò kọ́ anybody. It is part of my fundamental human rights. Ẹ̀tọ́ mi ni nǹkan tí lára right tí we have right to religion. We have right to religion. Nigeria is a secular country. It's a secular state, not a religious state. So ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká fi dá ìjà ẹ̀sìn sílẹ̀. Gbogbo alamọ̀kan tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, mo fẹ́ kẹ́ mọ̀ pé ogun òkó wa rí, ogun òkó wa rí. Ìbàdàn ilẹ̀ Yorùbá ò kì í ṣe kò ń ṣe pé baba ńlá ẹnìkan, ogun òkó wa rí. Bẹ́ẹ̀ ni ogun òkó wa rí, ogun òkó wa rí. Yorùbá ò ṣe ẹgbẹ́ bàbá ẹnìkọ̀ọ̀kan, ogun òkó wa rí, ogun òkó wa rí, ogun òkó wa rí. Yorùbá lànà kì í ṣe ẹgbẹ́ bàbá ẹnìkọ̀ọ̀kan, ogun òkó wa rí. Gangan 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 para ogun òkó lẹ̀ Yorùbá rí. Mi fẹ́ mọ bó ṣe fẹ́ jẹ́. Ilẹ̀ Yorùbá kọjá wọ́n ó kọjá yamayama tí ẹ̀yin kan ń sọ. Ọ̀tẹ̀ tí wàá ṣe débi ń pé tó bá ń fẹnu tẹ́ńbẹ́lú ìṣẹ̀ṣe báyìí kẹ́ máa rò pé ìṣẹ̀ṣe yẹn o lógo èrè àní. Ọlọ́run ṣe gbèjà èmi ò sọ̀rọ̀ ẹ̀sìn, ṣùgbọ́n mò ń sọ̀rọ̀ nípa ìran mi. Ẹ̀sìn ìran mi òun ni ìṣẹ̀ṣe. Àwọn baba ńlá baba wa nǹkan tó ń ṣe nìyẹn tí ló fi ń túbà tó ń túṣẹ́. Ẹ wò for example nísìn tó bá mú olè ní Nàìjíríà, tó bá mú olè ló máa jẹ́wọ́, tó bá mú kò ní jẹ́wọ́. Olè mi ó ya olórí burúkú débi wípé kọ́nà kan sí báyìí kọ́mùbọ̀n fọ́ lẹ́sẹ̀ kò ní jẹ́wọ́. Kọ́mùbọ̀n kọ́ alipara tàbí wọn apá òun kó lè ní ìwádìí bójú ẹ̀ ti dá. Ṣùgbọ́n ìṣẹ̀ṣe wọn á ní ẹ̀fílẹ̀ ẹ má nà án. Ṣé wọ́n ló mú nǹkan tí wọ́n ń sọ yìí? Èmi kọ́. Ṣé wọ́n ló ka lágbájá yìí? Ṣé wọ́n ló pa? Jẹ́wọ́ fún wa tó bá jẹ́ wọ́n ló pa. A ní rárá o, nǹkan ọ̀dà ẹ̀fílẹ̀ tó bá dóhùn ní ìsìn àmọ́, tó bá dóhùn kọ́ àmọ́, tó bá dóhùn ní àmọ́. Bàbá yẹn kọ́ lè mú kọ̀ọ̀kan tí ò ní ìtumọ̀ kí wọ́n nà sílẹ̀ lóyá tó bá jẹ́wọ́ kọ́ dákẹ́ ní ìkọjá wọn bí tó bá dóhùn ni tó bá dá kọjá wárápá máa gbé lẹ́sẹ̀kẹsẹ̀. Kádẹ́bẹ̀ sí ní ká kò ṣe kó wá pa tó máa kó aláǹgbà o. Wárápá yẹn máa gbé débi a máa kó tọ́ á wá padà jẹ́wọ́ báyìí. Nínú ẹ̀wù ẹni tó jí for example sí kó lọ jí òṣà gbé tàbí tí ó lọ jí gòdù gbé tọ́ wọ́n àrà sí tàlàdé sàn gbà tàlàdé gbé ẹni yẹn tó là mọ́lẹ̀ tí ó dẹ̀ gbé nǹkan tó jí sí láyà. Àwọn ìṣẹ̀ṣe nìyẹn. Ṣé rí ìṣẹ̀ṣe ó yàtọ̀ sí àwọn nǹkan tẹ́ ẹ̀ rí online. Àwọn tí wọ́n wà online yẹn wọ́n ń try láti gbé ìṣẹ̀ṣe ga ni. Kàdẹ̀ tún sọ pé àwọn náà tún fi ń take care family wọn. They are just bloggers that like talking about religions. Bí Tani Ọlọ́run sìn, Tani Ọlọ́run ó jẹ́ activist, kò kí ń ṣe pé ó ní ó ṣàkan tó mọ̀ nípa ẹ̀. Nǹkan tó náà gbọ́ ní lẹ́nu àwọn oníṣẹ̀ṣe ló ń sọ. But àwọn kan wà tó jẹ́ oníṣẹ̀ṣe gangan irú àwọn èèyàn ẹ̀ lè rí wọn lórí social media.
wọn ò lè wá sọ̀rọ̀ lórí sẹ́ńbà tó pé wọn ò tiẹ̀ ní ráyè ṣẹ́ni tó yẹ pé tó bá lọ sóko awolé nì tó bá tún dé kó lọ síbòmíì kò lè ráyè kóun fẹ́ wá máa sọ dáwọ́ tó máa sọ owó tí àwa ń sọ yìí ìṣẹ̀ṣe ẹ̀sìn tó dá àṣà tó dá ní ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa ṣe Sunday Igboho this is eléyìí jẹ́ ká mọ̀ wípé Yorùbá nation ń bọ̀ láìpẹ́ yìí pẹ̀lú ògo Ọlọ́run by God grace pẹ̀lú àlùbáríkà àwọn tọ́lọ́run kó lé ayé lé lọ́wọ́ pẹ̀lú àgbáríkà àwọn tí àwọn màláíkà tó sílẹ̀ pọ́njọ́ ìní àwa mọ̀ pé Yorùbá nation yìí o kọmọdún mélòó ni mí kí wíwá ẹ̀ tó èjì ṣe Sunday Igboho àti máa fẹ́ láàmì Yorùbá nation tá má tẹ̀sí gbàgbé pàjà fún òmìnira by God grace káàdé nílò nẹ́wọ̀n káàdé nílò nínú àìsàn ojú ẹ̀mí wa báyìí nínú ìlera gidi tó dá la máa lò ẹ̀yìn nù ẹ̀ wò ọmọ aládé ni wá àtúnjẹ gungun ẹ jẹ́ wá pè ọ́díò kan fún yín ṣé mọ̀ pé ọ́díò yìí mo fẹ́ jẹ́ kẹ́yìn tí Ọlọ́run fún ní làákàyè tí ẹ ní ìmọ̀ ẹ̀yin ni mo fẹ́ kẹ́ lísì sí ọ́díò yìí mo fẹ́ jẹ́ ká gbọ́ ọ́díò yìí kó má dàbí pé tí wọ́n gbọ́n tẹ̀ pọ̀ jù. mo fẹ́ pé ọdún yẹn fún yín ẹ̀mọ́ ẹgbẹ́ ṣe sùúrù díẹ̀. ó yá báyìí ẹjọ fẹ́ kẹ́ bá mi tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ ẹjọ nítorí Ọlọ́run we have to listen at this moment ibi tá à ń lọ gangan ibi kejì tá à ń lọ ládé yìí. ìwọ ló kàn ó ìwọ ló kàn ó oníjìrí ìyàwó àjàkáyé sọ fóun ló kàn àjàkáyé ṣìrì kùn ìbí sọ fóun ló kàn kun ìbí ti ya wèrè ìjìnlẹ̀ mákọ̀sí sọ pé òun ló kàn ó èmi náà sọ bẹ́ẹ̀ ìjìnlẹ̀ mákọ̀sí ya wèrè Joyce ọmọ ìbànújẹ́ sọ pé òun ló kàn ó wọ́n kúrò wọ́n ṣùkè wọ́n tó dalẹ̀ tani ò mọ̀ pa wọ́n ní wèrè kan ó ìwọ ló kàn ó àjàkáyé ìwọ ló kàn ó ìyá yín onítìrọ ìyá wèrè ìwọ náà sọ pé ìwọ ló kàn ó ìwọ tẹ́rí gbà wèrè kún ibi sọ pé òun ló kàn ó kún ibi ṣùwèrè àlùfáà sọ pé òun ló kàn ó lẹ́yìn tálùfáà yà wèrè Joyce ọmọ ìbànújẹ́ sọ pé òun ló kàn ó Joyce yà wèrè ìjìnlẹ̀ mákọ̀sí sọ pé òun ló kàn ó gbogbo wọn ń kúrò wọn ń ṣìkè wọ́n tó dalẹ̀ tani ò mọ̀ pé yìí ni wèrè kan ó àjèjèrè káyé ọmọ ìyá. ẹjọ́ nítorí Ọlọ́run mo fẹ́ jẹ́ kẹ́ gbọ́ ọ́díò yìí bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe ń gbọ́ mo fẹ́ kẹ́ máa kí kọ́mẹ́ǹtì máa pe kọ́mẹ́ǹtì ránṣẹ́ kí super sticker máa lọ ní orí masb tv kẹ́ máa support wa kẹ́ máa ẹ̀mọ̀ kẹ́ máa sọ̀rọ̀ káwọn international communities kí wọ́n mọ̀ pé yes we know what we are talking about. ìyá onídọ̀tí mo ráyè tiẹ̀ lẹ́nu ilẹ̀ ọ̀rọ̀ rẹ pọ̀ ó máa gbọ́ mo ráyè tiẹ̀ lẹ́nu. bẹ́ẹ̀ ni ìṣòro bẹ́ẹ̀ bàbá mi. oníkìlọ̀ síwìn gbogbo yẹn wá fi wèrè jágbà ìwọ ni mantle of wèrèship ìwọ ló dẹ̀ tọ̀ sí torí à ń gbóhùn ẹ pátápátá lórí ètò ìdílé má kọ́. báwa kò sí wọn bẹ́ẹ̀. gbogbo èjì síwìn gan
ọdẹ wà lórí kàbìtì ẹ̀yin ọ̀dàlẹ̀ ẹ̀yin olè ẹ̀yin ọdẹ ẹ̀yin olóòórùn ẹ̀yin òkúrọ̀ ẹ̀yin ọ̀bàyéjẹ́ orí burúkú ń dà ìlàmù àmọ̀ṣá àjèjèrè kàyé ọ̀rọ̀ rẹ̀ kò tóbi ilé ló bá wí ilé ló bá ọdẹ orí kàbìtì èmi lọ orílẹ̀-èdè Odùduwà ń ṣe mo ṣẹ̀ṣẹ̀ dé mo lọ láyọ̀ mo lọ láyọ̀ mo jẹ́ wáyà ńlá ìyá lórí tìrọ̀ kí n rí gbé orí ẹ̀sìn náà wú pọ̀ n kò tètè rí àmọ̀ṣá òkè jẹ́rẹ̀ ìgbésẹ̀ níṣẹ́ sọ́jọ́ ọbẹ̀ síwájú bẹ́ẹ̀ ni àmọ́ oní adìrìnrìn kàyé mo dé ìlú rẹ gbọ́ ti bí ẹ mo ṣe wádìí ẹ torí mo lọ fi mú sílẹ̀ nílùú yọ ti bí ẹ wọ́n dẹ̀ sọ ikú ìpayà rẹ àbèsíwín ohun rẹ̀ ìpayà rẹ àbèsíwín ohun rẹ̀ ìpayà rẹ torí ń gba àyà rẹ bí ẹjẹ. ṣé àwọn pé mi náà sọ fún yín gbà kan pé má gbá ló pàyà ẹ̀ ṣe pé ọ̀rọ̀ ẹ̀ ti ń jọra wọn because ẹni tí tó bá ní má gbá pààyàn kó lè máa sínú títì kí mọ́tò gbéwèrè kí má wá gbéwèrè sí ẹnu tírélà kó gbéwèrè sọnù so kẹ́bà lè rí pé ọ̀rọ̀ ẹ̀ ń jọra wọn àwọn tó sọ̀rọ̀ ìwádìí sọ ń rè ó gbé àbísíwí ìwọ ló lórí burúkú ọmọ tó kó àgbàkó báyà rẹ ń ṣe kágbàkó báyà rẹ olórí burúkú ni ẹ àbísíwí oore ya rẹ ti bí ẹ oore ṣe ń ṣirò tó fi ń síwí ìwọ lórí burúkú ẹlẹ́nu jẹ̀bẹ̀tẹ̀ bí ẹsẹ̀ balùwẹ̀ mo yẹ wájú bàbá rẹ náà ó lè ní bàbá rẹ jà ṣẹ́gun tó sọ nínú abẹ́rẹ́ ìlú bàbá rẹ jà ìwà àjèjìlè kàyé àjàkàyé mo wájú rẹ dé gbogbo nínú àwọn ìbàbá rẹ ti jà lólè nígbà ojú dúdú ó rè dú bàbá rẹ lórúkà ẹ̀tẹ̀. yéè ṣẹ́gun tó sọ fún yín pé bàbá ẹ̀ ronú kú ni tẹ bá rántí òun là ń gbọ́ nísìnyí pé wọ́n ní bàbá ẹ̀ lára àwọn tó jà lólè lọ́nà ní òrùka ẹ̀ ẹyẹ fúláàgì ẹ̀ sẹ́yìnpọ́ tí ń fúláàgì ẹ̀ torí ẹ̀ mo fi sọ fẹ́yìn èèyàn wa ẹ máa bá wa kọ́mẹ̀ntì ẹ jẹ́ kí kọ́mẹ̀ntì máa lọ ẹ jẹ́ kí kọ́mẹ̀ntì máa lọ lóríṣiríṣi tẹ bá ń kọ́mẹ̀ntì tẹ̀ ń like tẹ̀ ń love wọn ní fúláàgì olórí burúkú ni wọ́n kàn fẹ́ gbòòtọ́ ọ̀rọ̀ ṣé mo kí mo sọ fún yín gbà yẹn pé àjàkáyé pé bàbá ẹ̀ sùn kúkú ni ṣé ẹ pé mi pa bàbá yìí ní àwọn tí bàbá lọ́nà lórúkà ẹ̀tẹ̀ adẹ́tẹ̀ sínú gbó ibẹ̀ ló kú síbẹ̀ ló jẹ́ra sí nígbà tí ó tí rònú ìpọ̀ pé òun kí ni ká ti gbọ́ kóhun tí kọ̀ọ̀kan ò ṣe kóhun wá di adẹ́tẹ̀ kóhun wá lọ́ba sínú kíní ní kó fún ẹ̀mí náà ó yẹ inú ẹ̀wù ẹni tí wọ́n ná ní orúkà ẹ̀tẹ̀ ṣé ìrònú ò ní pa pé kí ni ká ti gbọ́ èèwọ̀ nígbà iná a máa ní èmi òun ẹmọ̀ kí ronú pé òun tóun yan fandafanda tóun ṣàkọ́nú àdúgbò tóun ṣe wà gbolé kan ságbolé kan kóun wá dè ronú gbó kóun wá dẹ́tẹ̀ sínú gbó débi póun ò lè wọnú ìlú mọ́ mo lọ bẹ̀ yẹn á kí n túmọ̀ ọgbọ̀n yẹn so bí mo ṣe ń sọ lọ pé òun tóun ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ sọ fún mi ṣé ronú ò lè parí èèyàn bẹ́ẹ̀ mo sọ ní bí bàbá ẹ̀ sùn kúkú ni àbí iṣẹ́ ni tí irúkọ bẹ́ẹ̀ ń ṣẹlẹ̀ sí ṣé kò ní máa ké ni a máa sunkún ẹni tó sọ sórí yẹn fẹ́ mi ò sọ tán ni. ó ṣe bàbá rẹ̀ tẹ̀sẹ̀ inú gbòòrò kú sí. kábíyèsí lédùn náà. bẹ́ẹ̀ ni ìdí nìyẹn tí o ò fi bẹ̀rù láti máa bú àwọn bàbá oníbàbá torí inú gbòòrò adẹ́tẹ̀ bàbá rẹ̀ kú sí. Gbọ́ torí náà a ò tí ẹ̀jẹ̀ kúrò ya yóò ní tìrọ̀ ìyẹn ti wọlé tẹ́ẹ̀sì onítìrọ̀ ti wọlé tẹ́ẹ̀sì ìwọ́n júwe nìkan ìwọ ló fà kalẹ̀
pé kó gbé mantle of leadership ìwọ náà ló kọ̀rọ̀kọ̀rọ̀ lórí ètò olè ìwọ náà ń pawó ìwọ náà ti ń gbowó ẹ̀jẹ̀ eléyìí kérí ni ẹ bá àṣà àwọn ará Ìgbàdo á ní eléyìí kérí ìwọ náà ló kọ̀rọ̀kọ̀rọ̀ ọmọ wèrè ìwọ ní wèrè kan gbogbo rọ́tẹ̀ padà ń lulẹ̀ ẹ parọ́ kìíní declaration ẹ lulẹ̀ ẹ parọ́ kejì reclamation ẹ lulẹ̀ ẹ parọ́ kẹta occupy ẹ lulẹ̀ ẹ parọ́ kẹrin adélé ẹtún nílẹ̀ jẹ olórí burúkú rèé ọ̀rọ̀ tí kò dẹ̀ wá dùn mí àwọn olórí pèdè ẹja ṣáàkì yìí tẹ̀lé lẹ́yìn olùdùnmí fún àjàkálẹ̀ àrùn olùkọ́ ti mú wọn náà lọ sí UN ìwọ náà ti lọ gbàgbé ní United Nations ìwé irọ́ ìwọ náà ti lọ gbàgbé irọ́. ṣé mo pé mi náà sọ lánàá mo ní tí ó bá kí n ṣe pé èèyàn jẹ́ ngù tàbí kí ó jẹ́ ní tí wọ́n ti tọwọ́ bọ̀dì ṣépè fún báwo ló ṣe lè jẹ́ ẹni tí ó ń sọ̀kọ̀ bíi mẹ́wàá tí ò ti ṣẹ̀yọ̀ kan bẹ̀ tó tẹ̀lé fún bí àbí 2 years tó dẹ̀ ronú tó lè béèrè question tó tún wá torí tiẹ̀ tí o tún wá ń bá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe dáadáa jà ṣe rí pé ọ̀rọ̀ yẹn fẹ́ àmójútó so kẹgbọ́n tí bàbá sọ yìí náà kò sí ẹni tó máa mú egbògi olówó tó ní máa ṣe gọ́gọ́ǹgọ́. wọ́n ní United Nations àjàkálẹ̀ àrùn tí wọ́n náà ti lọ gba ìwé irọ́ ìyá rẹ̀ gbà wọ́n náà ti lọ gba tẹ̀rẹ̀ olórí burúkú ni bàbá tó bí ẹ lọ́mọ. bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ jẹ́jẹ̀ inú gbòòrò kú sí olóòṣèlú ẹ̀rù àgbàlagbà. ṣé ẹ̀yin náà ti rí bẹ́ẹ̀ ṣé ẹ̀yin náà ti wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí burúkú tó wá ń ṣẹnu yàmàyàmá lórí social media yìí wọn ò ní background tó dáa tó bá jẹ́ pé bàbá Florence Àjàkáyé tó bá jẹ́ pé bàbá tiẹ̀ kò lọ jalè kó sọ di adẹ́tẹ̀ kí ó kú sínú igbó ṣé bàbá ẹ̀gbọ́n tiẹ̀ lè support Yorùbá nation débi tó máa support ó ń ta Florence Àjàkáyé lára ni ó wò pé bàbá Akíntóyè kẹgbẹ́ ló máa jẹ́ pẹ̀lú àwọn bàbá òun ó wá òun bàbá yẹn ṣe dáadáa ó ṣeéṣe kó mọ bàbá ńgbà tó wà ní pínísí tí ó ti gùnyàn bóyá ó mọ̀ pẹ̀lú àwọn bàbá ẹ̀ ní àdúgbò bóyá ó mọ̀ ó wá wò pé bàbá tòun ló ti lọ jalè kódà gan ó ṣeéṣe kó jẹ́ pé lára àwọn ọ̀rẹ́ bàbá Akíntóyè ló na bàbá Àjàkáyé ní òrùka ẹ̀tẹ̀ ó possible kó jẹ́ lára àwọn sẹ́ẹ̀tì bàbá Akíntóyè ṣe mọ̀ pé inú àdúgbò àwọn kọ́mọ̀ àwọn tó máa jẹ́ ẹ̀gbọ́n àdúgbò káwọn kọ́mọ̀ àwọn tó máa jẹ́ ọmọ àdúgbò kó lè jẹ́ pé àwọn sẹ́ẹ̀tì àwọn bàbá Akíntóyè ni bàbá àdúgbò kó jẹ́ pé sẹ́ẹ̀tì bàbá Àjàkáyé ni sẹ́ẹ̀tì àwọn ọmọ àdúgbò bóyá ìgbà tí bàbá ẹ̀ wá lọ jalè káwọn bàbá sẹ́tàn bàbá tó yẹ kọ́ wá wò pé àgbọ̀dọ̀ gba olè láyè kọ́ mú kọ́ nà lórúkà ẹ̀tẹ̀ kó wà ló fi di adẹ́tẹ̀ tí wọ́n fi nínú gbóni bàbá Àjàkáyé wà ọkọ níbẹ̀ ló kú sí tó jẹrà sí kẹdẹ̀mọ̀páyé àtijọ́ kẹrin nígbà tí já adẹ́tẹ̀ kò lè pé láàrin ìlú ó yàtọ̀ sí ìsìn tí pé tó bá rí pé yàn ní ẹ̀tẹ̀ táwọn fámìlì rẹ̀ máa lọ pé dókítọ̀ special doctor kìnnìkan kò sí yẹn láyé àtijọ́ so ó ṣeéṣe kó jẹ́ pé ìdí tí Florence Àjàkáyé tó ṣe ń bá bàbá Akíntóyè jà lélẹ̀ ó possible kó jẹ́ pé àwọn sẹ́ẹ̀tì bàbá Akíntóyè ni bàbá àdúgbò sẹ́ẹ̀tì bàbá Florence Àjàkáyé kó jẹ́ àwọn ní sẹ́ẹ̀tì ọmọ àdúgbò bóyá ńgbà tí bàbá Florence Àjàkáyé lọ jalè àwọn bàbá àdúgbò lọ́hùn tí wọ́n mú òkà ẹ̀tẹ̀ ìlàbà tí wọ́n la nídìí
tó fi di pé gbogbo owó bàbá ẹ̀ jẹrà tí ó di adẹ́tẹ̀ tí wọ́n fi ní káwọn ìyá Florence Àjàkáyé kódà gan ọ́ nírònú ẹ̀ ló pa ìyá Florence Àjàkáyé ọ́ nírònú Florence Àjàkáyé ló pa pé bàbá ẹ̀ ṣe tiẹ̀ òkọ́ lè wọgbó lọ ìwọ náà tún ń ṣe rádaràda òkọ́ níbi tí ìyá yẹn ti ronú ni kẹ̀kẹ́ márúwá ti palẹ̀ mọ́ ẹ̀ èyí tó jẹ́ pé láṣọ inú Florence ọmọ àti wẹ́ lọ sọ́jà ó lọ ra bàtà ẹsẹ̀ kan ọ̀rọ̀ ló fẹ́ gbọ́ ṣáwa la sọ pé kọ́ lé bàbá ẹ̀ wọ inú igbó ni Florence Àjàkáyé ṣé bàbá kí tó yé ló na bàbá ẹ̀ yóò ka ẹ̀tẹ́ ni tó bá tiẹ̀ wá já wọn lọ́nà bàbá ẹ̀ lóò ka ẹ̀tẹ́ bàbá ẹ̀ ṣe lè máa jalè ṣé bàbá ẹ̀ ò ní ṣé bàbá ẹ̀ gé lápá ó gé lẹ́sẹ̀ ni ó ṣe ṣe kó jẹ́ pé wọ́n nà bàbá kèbí olówó lẹ́sẹ̀ kó lè fi ṣiṣẹ́ àbí ó dáa ni wọ́n fi kúkú nà ní òka ẹ̀tẹ́ èyí tó fi ń jalè kó máa gbégbá bára ní tẹ́bárẹ̀ wọn tí náírà àtijọ́ ẹni bá jẹ́ adẹ́tẹ̀ tó wà nígbó ìlú a máa rán àwọn nǹkan kí wọ́n máa fi igi kọ́ máa abọ́ tó fi ń jẹun àwọn àmìkọ̀ wọ́n á pọn abọ́ yẹn mọ́gi kan tó bá ti bá bó oúnjẹ sórí abọ́ yẹn wọ́n wá na igi yẹn sínú gbó igi yẹn máa ń tó bí àbí igi yẹn sì máa ń tó bí àbí 20 centimeter 20 meter la máa pè ní òkìkí yẹn sì máa tó ìmárùn bí mo ṣe nawọ́ yìí márùn ó sì máa tó ọwọ́ mi yìí báyìí kásán pé báyìí ọ̀nà mẹ́wàá ó máa gùn wọ́n á mú igi yẹn wọ́n á ti ṣorí ẹ̀bí abọ́ tàbí kọ́kàn abọ́ kan gbà yẹn tàbí kí wọ́n ti fi ewé kí wọ́n fi wé àwọn apẹ wọ́n máa ń dídì ṣapẹ àwọn adẹ́tẹ̀ ní lọ́tọ̀ kápẹ́ àwọn adẹ́tẹ̀ yẹn kọ́ máa ti erin bọnú ẹ̀ wọ́n á fi dìgí mú wọ́n á wá mọ abọ́ wọn very good ṣe mọ́ tẹ́ bá lọ sí bakery tẹ́ bá lọ bakery àwọn igi tó fi máa ń yọ búrẹ́dì ní oven yẹn bẹ́ẹ̀ ni abọ́ adẹ́tẹ̀ ṣe máa ń rí bẹ́ẹ̀ ló ṣe máa ń gùn wọ́n á wá mọ apẹ sórí ẹ̀ inú apẹ yẹn tó bá jẹ́ àmàlà ló fẹ́ fún wọ́n á bá gbé sínú ẹ̀ wọ́n á wá nọgi yẹn sí bí ìgbà tó bá fẹ́ fi ìgbésí ayé burúkú ni bàbá ẹ̀ gbé Kàjàkáyé ọmọ adẹ́tẹ̀ tó bá ṣọ́ra ìwọ náà máa wọ gbogbo lọ máa lọ nǹkan tó ṣẹlẹ̀ sí bàbá ẹ̀ á ṣẹlẹ̀ sí ẹ ṣùgbọ́n pé tí wọ́n tiẹ̀ wá ń ṣe ìtẹ̀ tí wá wọ́ọ̀sì jù tí bàbá ẹ̀ ṣe lọ èèyàn kan ṣó ní bàbá ẹ̀ já lulẹ̀ tọ́nà ní òkà tó dadẹ́tẹ̀ tó bá ṣọ́ra ìwọ fún ara ẹ̀ ìsìn gbọ́n ọlọ́run ti ẹ̀bẹ̀ ṣe kó lè jẹ́ COVID-19 ìwọ máa ni wàá ní tiẹ̀ tàbí kó ní àwọn àrùn tí igi máa ń bọ́ta nù ọwọ́ tó máa wù lẹ́sẹ̀ kìyẹn tún wọ́ọ̀sì ju adẹ́tẹ̀rò because kò ní lè jẹun wọ́n á máa fún lóúnjẹ wọ́n máa fún gbogbo ẹ̀ ní kódà kẹnu ẹ̀gbọ́n aró ẹ̀ ṣáwàlá bá ti bàbá ẹ̀ jẹ́ ni àbí ṣé tí bàbá wò ṣàṣà ṣé bàbá wò kọ̀rọ̀ mélòó ni bàbá wò ṣàṣà fẹ́ sọ tí wọ́n máa parọ́ bàbá wò ṣàṣà mo máa upload fọ́tò tèmà tí wọ́n jọ yà ní Kòtónú lóòótọ́ lọ wá sí Nàìjíríà ọ wá sílẹ̀ Yorùbá wọ́n wá kí wa lábẹ́òkúta àjọ gbé alátàbẹ́òkúta kádẹjọ́ lọ sí Kòtónú tàjọ rí bàbá wa ṣe Sunday Igboho àbò dìmọ́ bàbá mi àwòrán ṣàṣà kódà bàbá oúnjẹ yán báyìí oúnjẹ ọkà báyìí oúnjẹ ẹ̀fọ́ báyìí ó tún jẹ ilá tó yọ lẹ́yìn tó ṣe yẹn tán lọ́wọ́ á sọ fún mi pé máa bí o àwọn máa dé Oǹdó àwọn máa dé Èkìtì pé àwọn fẹ́ lọ gbá research àwọn kọ̀ọ̀kan báwọn dẹ̀ tún máa dé àwọn ìlú kọ̀ọ̀kan náà nílẹ̀ Yorùbá torí wọ́n pọ̀ tí a tọpinpin wọn ibẹ̀ lọ ti wá sọ fún bàbá yẹn pé Florence Àjàkáyé tẹ̀ ń sọ̀rọ̀ pé wọ́n lè kúrò lù ní o pé because bàbá tó lọ́wọ́ á farabalẹ̀ pín ìtàn yẹn pé Florence Àjàkáyé bó ṣe wà yẹn bàbá tó bí lọ́mọ ó jalè ìgbà tí bàbá ẹ̀ wá jalè
wọ́n ní bàbá ẹ̀ ti máa ń jalè yẹn tipẹ́ ó ti máa ń jalè yẹn tipẹ́ but ìgbà tí ọwọ́ pálábá ẹ̀ máa ségi ó bọ́ sọ́wọ́ àwọn bàbá àdúgbò ìgbà táwọn bàbá àdúgbò wa mú ibi tí wọ́n ti wá ń ba ó tó wá ṣàgídí níbo láì pẹ́ wọ́n sì dé ìdí bí wọ́n ṣe wọ́n sì dé nídìí ló fi wá di kó da dẹ́tẹ̀ ni wọ́n fi ní àwọn ìlú fi dìde tí wọ́n lè wọgbó lọ bí wọ́n ṣe wá lè wọgbó lọ ibẹ̀ ló wà ìrònú ó sun kúkú ni ṣé mo kí mo ti sọ tipẹ́tipẹ́ ṣùgbọ́n àwọn èèyàn ó kébí àwọn òparọ́ bàbá ẹ̀ sun kúkú ni òun nìtọ̀ tí ẹ gbọ́ tí bàbá òṣèlú sọ yìí wọn ò parọ́ kọ̀ǹfàmù ni ìwọ tó mọ̀ pé bàbá ẹ̀ ò ní tọ́ tó dá nílẹ̀ Yorùbá tó mọ̀ pé ó lè ní bàbá ẹ̀ ń jà ìwọ yìí kan náà ló ní wàá máa gbé bàbá Akíntóyè bàbá dáadáa tọ́lọ́wọ́n bá wa kẹ́ tọ́lọ́wọ́n bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn tí Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn tí Ọlọ́run ò ní jẹ́ kó rí nǹkan tó máa fi jalè níbi tó máa fi sọ wọ́n di adẹ́tẹ̀ bíi ti bàbá Àjàkáyé kọ́lọ́wọ́n bá wa ṣe dáadáa fún wọn nǹkan tó máa fi jalè tí àwọn èèyàn fi máa nà wọ́n ní òòka tí wọ́n máa fi lọ di adẹ́tẹ̀ Ọlọ́run jẹ́ kí bàbá wa Bánjí Akíntóyè bàbá wa ṣe Sunday Igboho kí wọ́n lú ẹ̀ o ṣe wọ́n fi ìkàn amọ́ bàbá Akíntóyè lóòótọ́ ọmọ ìlú kan náà ní bàbá Akíntóyè lè wà lára àwọn community elders tí wọ́n jọ conclude pé ọmọ yìí tábà tí sòbí ò bá tábà ètè tábà pẹ̀ka àwòkọ́ kékeré tó bá dàgbà máa dẹbọ nǹkan tó avoid nígbà yẹn òun wà lẹ́yìn tí àjàkálẹ̀ àrùn àbí kí ló pera ẹ̀ ló gbé jáde yìí ṣe gbé mi parọ́ ìgbà tí mò ń sọ bẹ̀ yẹn ìgbà tí mò ń sọ gbà yẹn kọ̀pọ̀lọpọ̀ ó para ààbò ni mò ń lò ṣé yìí náà ti wá fi ojú yín rí báyìí Àjàkáyé sòyẹ́ ní pé bàbá ẹ̀ kadẹ́tẹ̀ ni bàbá ẹ̀ sukúkú ni ìgbà tẹ́mi sọ gbà yẹn gbogbo ẹ̀ ó pa àsọdùn ni mò ń sọ ṣé màá parọ́ odindi bàbá wò ṣàṣà wọ́n wá láti ìlú òyìnbó UK wọ́n wá sí ilẹ̀ Yorùbá wọ́n wá padà wọ́n wá máa ṣe voice note irọ́ a whole man of God ẹ tú dànù nǹkan tí bàbá yìí sọ confam ni bá bẹ́ẹ̀. ilẹ̀ olórí burúkú rèé ọ̀rọ̀ tí kò dẹ̀ wá dùn mí àwọn olórí pèdè ẹja ṣáàkì yìí tẹ̀lé lẹ́yìn òun dùn mí fún. àwọn tí wọ́n lè dánú rò. Àjàkálẹ̀ àrùn olùkọ́ ti mú wọn náà lọ sí UN ìwọ náà ti lọ gbàgbé ní United Nations ìwé irọ́ ìwọ náà ti lọ gbàgbé irọ́ ní United Nations Àjàkálẹ̀ àrùn tí wọn náà ti lọ gbàgbé irọ́ ìwé irọ́ ìyá rẹ gbà ìwọ náà ti lọ gbà tẹ̀rẹ̀ olórí burúkú ni bàbá tó bí ẹ lọ́mọ. bẹ́ẹ̀ ni kò sí lọ́mọ. bàbá rẹ dẹ́tẹ̀ inú gbòòrò kú sí olóòṣèlú ẹ̀rù àgbàlagbà tó bẹ̀rù láti máa ṣépè fún bàbá oníbàbá. bẹ́ẹ̀ ni o gbọ̀njú bá bàbá rẹ o gbọ̀njú mọ́ bàbá rẹ ọ ti fẹ̀tẹ̀ kọ́ bàbá rẹ kí wọ́n tó gbóyọ̀ àkókò yóò máa gbóyọ̀ sí bàbá rẹ ti wà ló ń gbó bí ọ̀pọ̀ bẹ̀rù kú sí o rí bàbá ẹ sójú ibi bàbá rẹ kú sí náà ló jẹrà sí nínú igbó náà wọ́n gbé ẹnìkan ìkọ́lé àjẹtẹ̀sí gbóró inú igbó ni bàbá rẹ̀ gbé kú ìyẹn ló ṣe é kú pòfẹsọ báyìí. wọ́n á fẹ́ máa fi bàbá ẹ̀ fi wé pòfẹsọ. irọ́ tó tún kọ̀ tẹ́ ń pa ní ìṣe òun ni wípé bàbá ní kọ́ lọ pa lágbájá ó ní kọ́ lọ pa tàmẹ̀dù ṣe irọ́ tó tún kọ̀ ní olórí burúkú rẹ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ kò jẹ́ dùn mí pé bàbá gbowó májàsọ̀lá gbowó irọ́ ló já sí ẹlúlẹ̀ èyí tó tún kọ̀ ní í ṣe ni wọ́n ní kán lọ pa èèyàn ṣùgbọ́n gbogbo yín pátá àti wọ́n àti kun ibi ẹlẹ́nu jẹ̀bẹ̀tẹ̀ bí ẹsẹ̀ balùwẹ̀ tẹ́ sọ wípé bàbá ní kán lọ pa èèyàn májàsọ̀lá ní kán lọ pa èèyàn èpè mo gbé iṣẹ́ jọ́sìn rẹ̀ mo tún máa gbé iṣẹ́ bẹ́ẹ̀ ò bá lọ mú ẹ̀rí tó dájú wá doctor's report tó kọ wípé
ẹni ẹgbẹ́ bàbá pa irú kú báyìí rẹ̀ pa irú kú báyìí rẹ̀ pa. tẹ́ ò bá dé ẹ̀rí àrídájú mú wá pé bàbá pa lágbájá bàbá pa ní tẹ̀lé bẹ́ẹ̀ bá rí ẹ̀rí àrídájú mú wá tẹ́ ẹ bá tún ṣe sọ̀rọ̀ yìí ikú mẹ́fà ni máa pọmọ lọ́wọ́ yín. mo ti ṣẹ́ ìpè fún yín nígbà kan ní mo tútù ṣẹ́ ikú mẹ́fà ó lè máa pọmọ lọ́wọ́ yín. ẹnikẹ́ni tó bá tún fún ẹ̀sùn kan má jà sọ̀lá tàbí bàbá bá já kí tó yìí wípé ó ní kọ́nà pa ènìyàn láì sí àrídájú ìkéde lọ́rẹ̀ sílẹ̀. Katapila pa ọmọ ní àkọ́kọ́. Agbẹ́kẹ̀ ní kejì pa ọmọ àṣẹ. Akilẹ̀ ló pa ọmọ àṣẹ. Agbẹ́kẹ̀ ló kẹrin àṣẹ. Akólórí ló pọ̀ àṣẹ. Àṣẹ. Ọmọ yìí kẹfà wá ọmọ aráyé kò ní wọn mọ́. Ìrònú àwa sẹ́yìn ẹ̀já sí koro. Bẹ́ẹ̀ ò bá dájú ẹ̀rí fún wa o. Àmọ́ bẹ́ẹ̀ bá ti rí àdájú ọ̀rọ̀ tẹ́sán òde sí máa ṣọmọ fún mi. Torí pé oníjìrọ̀ ti yáwó èrè. Ẹ̀yin náà wá gbà ẹgbẹ́ yìí ló kàn ló ṣe máa sin ẹni ọ̀wọ̀ ayédèrè àṣegbé àwọn olùṣàṣà eégún máa ga jí ire. Ojú bẹ́ẹ̀ lọ ojú àgbo àkónígbé ọ̀dàlẹ̀ ẹ bá wa ṣe ẹ̀kúgàmù kó lọ viral ẹ jẹ́ kó délé kó dóko kó dájú kó dé ogun tó yẹ kó dé torí pé kí ni àwọn nǹkan báyìí gbọdọ̀ ṣẹlẹ̀ kí àwọn èèyàn má gbọ́ ọ̀pọ̀lọpọ̀ tí ń pè pé máa bí tí ò ní sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ti palliative ní kíní kan ẹ ṣe ẹ má kánjú ó jẹ́ kẹ́ mọ̀ pé kémi tó jáde wá sọ̀rọ̀ mo máa ń láì kí ní àwọn vital evidences not just evidences tó máa jẹ́ mẹ́ta mẹ́rin márùn-ún so that tó bá di pé máa bí kílódé tó sọ ọ̀rọ̀ báyìí à lè gbé èrì jáde pé ṣe rí. Oníṣẹ́